Orúkọ mi ni Adam Aminat tí mo jẹ́ ọmọ Abbas nínú ilé Ayílára. Lórí ọ̀rọ̀ yíyan imam nídìílé Ayílára tí Alhaja Musili jáde sọ̀rọ̀ sí ni mo fẹ́ sọ̀rọ̀ sí. Lóòótọ́ ni wípé wọ́n ṣe screening fún wọn lórí result wọn. Inú mi dẹ́dùn pé Alhaja Musili tó sọ̀rọ̀ yẹn náà léyìí. Retired teacher ni wọ́n mọ̀ tún mọ̀ pé kéèyàn ṣe screening lórí result. Ó yàtọ̀ sí pé kéèyàn ṣe screening lórí pé ẹni yìí ǹjọ́ ọmọ inú ilé ni tàbí kì í sọ ọmọ inú ilé. Lóòótọ́ wọ́n ṣe screening fún wọn. Alhaja Musili gangan tán dẹ̀ jáde sọ̀rọ̀ lórí screening yìí gan mọ̀ dáadáa dájúdájú pé Yunusa ò kì í sọ ọmọ inú ilé Ayílára. Gbogbo tí ń jọ ọmọ inú ilé Ayílára tó wà lẹ́yìn Yunusa tí wọ́n jọ ń kóra wọn káàkiri gbogbo wọn àwa gan mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ yìí nítorí owó ni pé wọ́n mọ̀ dáadáa pé Yunusa èso ọmọ inú ilé Ayílára. Yunusa gangan náà sì ní tẹ́ bá bí léèrè pé sọmọ inú ilé Ayílára ni yóò ní bẹ́ẹ̀ ni òun ní credentials tó bá kẹ̀. Inú credentials rẹ̀ tèmi rí state of origin ló mú jáde lọ́jọ́ yẹn tí wọ́n upload sí Facebook tí gbogbo èèyàn dẹ̀ rí. Wọ́n kọ síbẹ̀ pé Yunus Teliat Yusuf Aralamọ̀ Ayílára Òkè Àgbẹ̀dẹ. Lóòótọ́ ni èmi gan ọmọ tí ń jára lamọ̀ nísàlẹ̀ àfọ̀n ṣùgbọ́n tó jẹ́ pé bàbá Aralamọ̀ yìí wá wọ̀ sílé wa ni. Àmọ́ nígbà tó yá wọ́n jẹ́ ká mọ̀ báwọn wí pé ọmọ Abbas ni Yunusa. Reason tí gbogbo wa fi gbárùkù tí bá ń pé ọmọ Abbas títí tá a fi jẹ ọ̀rọ̀ ìmáàmù yẹn. Lórí ọ̀rọ̀ screening tí Alhaja Musili gan sọ ó dá wàhálà alẹ́ débi wí pé wọ́n padà invite wa ní mọ́sálásí Jímọ̀ ọjà Ògbómọ̀ṣọ́ èyàn tó jẹ́ Central Mosque wa tí wọ́n ní láti fẹ́ ṣe interview fún wọn ní ibi ibẹ̀. Lélẹ̀ tí bàbá Pákò yìí dìde tí wọ́n ń béèrè pé àwọn táwọn fẹ́ ṣe screening yìí fún ṣé gbogbo wa gbà pé lóòótọ́ ọmọ inú ilé Ayílára ni. Ṣùgbọ́n láwọn tán mọ̀tàn tó sì dá wọn lójú dáadáa pé Yunusa èso ọmọ inú ilé Ayílára táwọn yarí pé kì í ṣe ọmọ inú ilé Ayílára lè nìkan nínú wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n da jìnnìjìnnì yìí bò wá wọ́n jẹ́ ká mọ̀ báwọn wí pé wọ́n fún wa lọ́sẹ̀ kan láti ààfin láti mú ọmọ oyè wá pé tá a bá ti mú wá láàrin ọ̀sẹ̀ kan àwọn ò gbé fún ìdílé mi. Eléyìí ò jẹ́ kí wọ́n ráyè mọ́ sọ ìtàn pé sọmọ inú ilé leléyìí àbí léyìí kì í sọmọ inú ilé tó fi di wípé àjẹ ìmáàmù. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló di wípé à ń padà mọ̀ pé Yunus kì í sọmọ inú ilé Ayílára tí gbogbo àwọn èèyàn sì ń fìdí rẹ̀ múlẹ̀. Èmi yìí gangan mo jẹ́ni tó sún mọ́ Yunus Teliat dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ débi wípé lẹ́yìn ìgbà tán jẹ́ ìmáàmù ìnáwó tí ìyàwó rẹ̀ ní l'Ábẹ́òkúta mo tẹ̀lé lọ síbi ibẹ̀. Àmọ́ lọ́jọ́ tí wọ́n pe meeting wípé kí Yunusa wá sọ bí ó ṣe jẹ́ nínú ilé ìjọyìn gangan lèmi ti dúndò wípé tí n bá tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Yunus ní tòmọ̀ bọ́yá lóòótọ́ ni tàbí irọ́. Ṣùgbọ́n tí gbogbo wa péjú sí inú ilé lọ́jọ́ náà pẹ̀lú bàbá baálé ilé wa àrètí Yunusa pé yóò dé wọ́n rí wọ́n pé ó ti pa fóònù rẹ̀. Bàbá Yusuf tó mú wá pé ọmọ inú ilé Ayílára ni wọ́n pe nọ́mbà bàbá Yusuf yìí náà àwọn náà ti pa fóònù wọn. Bẹ́ẹ̀ náà ni Síákà tó jẹ́ mọ́gàjí tó ń ṣaṣojú inú ilé lẹ́yìn rẹ̀ náà òun náà ti pa fóònù rẹ̀. Ṣùgbọ́n wá yà mí lẹ́nu fún Alhaja Musili tán sọ báwọn wí pé wọ́n ṣe interview wọ́n kinní kan kọ́dà ọlọ́tẹ̀ inú ilé gan ẹni tó jórí ọlọ́tẹ̀ ló mú owó lọ síwájú tó sanwó Yunusa nǹkan kankan bá yìnbọn gbogbo eyín òde o ọjọ́ àwa lójú. Ṣùgbọ́n ti tèmi mọ́ bíbẹ̀ ni pé Yunusa èso ọmọ inú ilé òun náà sì ríra rẹ̀ púrúfù pé ọmọ inú ilé Ayílára lòun. Torọ́ sọ fẹ́mi lórí ìjókòó tó jókòó báyìí lọ́fíìsì nínú ilé Ayílára níbi títí ń gbàlejò tèmi wà ń bẹ̀ báyìí. Lára àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ẹni tó rán mọ́kà Mísí àti Àyọ̀ká wọ́n ń bẹ lórí ìjókòó níjọ́ náà ti fi ń sọ fún wa báwọn wí pé mọ̀mọ́ òun ní ìyáálé ìgbà tí bàbá òun kú ìyáálé yìí òun ò fún yé òun ní nǹkan kan wípé ṣùgbọ́n ní ìsìn tí àwọn ọmọ ìyáálé òun ọba ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ déwájú òun láti wá gba nǹkan kó tó di pé wọ́n ó rí nǹkan kan ṣe. Dòní àárọ̀ ìyàwó ọ̀dá àwọn ọmọ ìyáálé rẹ̀ mọ̀ tó bá yẹ pé lóòótọ́ ọmọ inú ilé Ayílára ni ó yẹ ká ráwọn